Aláròyé máa wí o. wọ́n gbaṣọ lọ́rùn ọ̀gá ọlọ́pàá yìí èyí lohun tó ṣe. ní báyìí àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ti kéde pé àwọn ti gbaṣọ lọ́rùn ọ̀gá ọlọ́pàá kan ìǹpẹ̀kítọ̀ àdádò Mohammed tí wọ́n fẹ̀sùn ìwà ọ̀daràn kàn láìpẹ́ yìí pé òun pẹ̀lú àwọn ọ̀daràn kan jí aráàlú kan gbé lágbègbè Gwagwalada nílùú àbújá tí wọ́n sì gba òbítíbitì owó lọ́wọ́ rẹ̀ kó tó di pé wọ́n jù ú sílẹ̀ fáwọn ẹbí rẹ̀. yàtọ̀ sí ọ̀gá ọlọ́pàá náà tí wọ́n fi jófin, iléeṣẹ́ ọlọ́pàá tún dá sẹ̀ríà ńlá fáwọn ọlọ́pàá mẹ́ta kan tí wọ́n ní wọ́n jẹ̀bi àwọn ẹ̀sùn ìwà pálapàla tí wọ́n fi kàn wọ́n. ìjìyà àwọn yẹn ni pé ṣe ni wọ́n já okùn apá wọn kúrò tí wọ́n sì dá wọn padà sípò tí wọ́n wà tẹ́lẹ̀. aláròyé gbọ́ pé ọ̀gá ọlọ́pàá ìǹspẹ̀kítọ̀ àdádò Mohammed tí wọ́n gbaṣọ lọ́rùn rẹ̀ yìí lọ lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ ajínigbé kan tí wọ́n sì jí aráàlú kan ọ̀gbẹ́ni Ikechukwu Emmanuel gbé ládùúgbò rẹ̀ nílùú àbújá. mílíọ̀nù 4.4 náírà ni wọ́n gbà lọ́wọ́ àwọn ẹbí rẹ̀ kó tó di pé wọ́n jù ú sílẹ̀. yàtọ̀ sí èyí, àìmọye iṣẹ́ láabi ni ọ̀gá ọlọ́pàá náà àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ti ṣe láàrin ìlú kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n láìpẹ́ yìí. alūkkóró àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ACP Olúmúyìwá Adéjọbí tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 17 oṣù yìí sọ pé ó ṣe pàtàkì fáwọn láti gbé àwọn ìgbésẹ̀ táwọn gbé náà nítorí pé ṣe làwọn ọlọ́pàá táwọn dá sẹ̀ríà fún fẹ́ ba orúkọ dáadáa táwọn kan ti fara ṣiṣẹ́ fún jẹ́ ni. ó ní a kò ní lajú wa sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ rárá, a ò ní fààyè gba àwọn ọ̀bàyéjẹ́ ọlọ́pàá kan láti ba orúkọ dáadáa wa jẹ́. lẹ́yìn tá a ṣèwádìí nípa àwọn ẹ̀sùn ìwà pálapàla tí wọ́n fi kan àwọn ọlọ́pàá kan, a rí i pé wọ́n jẹ̀bi rẹ̀. a ti dá ọ̀gá ọlọ́pàá kan ìǹspẹ̀kítọ̀ àdádò Mohammed dúró lẹ́nu iṣẹ́ báyìí. bákan náà la tún dá sẹ̀ríà ńlá fáwọn ọlọ́pàá mẹ́ta kan lẹ́yìn tá a ṣèwádìí dáadáa nípa wọn. a já okùn ìgbéga kúrò léjìká wọn, a dá wọn padà sẹ́yìn. ACP Olúmúyìwá ní ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí IG Káyọ̀dé Ẹgbẹ́tókun ti ṣèlérí pé ìṣàkóso òun kò ní fààyè gba ìwà pálapàla láàrin iléeṣẹ́ ọlọ́pàá. ìdí rèé táwọn fi ń sa gbogbo ipá àwọn láti yọ àwọn ọ̀bàyéjẹ́ ọlọ́pàá kúrò láàrin wọn báyìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.